ẹ fún ọmọ yẹn ní máyì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. آمين. أبا غوث الشباب. دم الله حياته. ọ̀rọ̀ kan náà ni màá sọ fún yín. ó ní wípé àárẹ̀ tó bá ṣe ọmọ títí tó fi di pé kóró pọ̀n bàbá rẹ̀ méjèèjì láì ṣe ìwòsàn fún un ó yẹ ká jẹ́ kórógún ìyá rẹ̀ gbọ́. La ilaha illallah. ẹ mọ̀ pé ọmọ àwọn yáyà ọ̀rọ̀ wọn ni orógún ìyá rẹ̀ nígbà kí wọ́n fi kíní ọkọ òun ṣe tutù. ẹ̀yin ló yẹ kí n jẹ́ gbọ́ ó sì dùn mọ́ mi pé ń gbọ́. bàbá lọ bẹ̀ ọ̀rọ̀ yẹn náà ni ó ti wá bàbá ní yááfì wọn ọ̀rọ̀ yẹn náà lè ti wá. àgbàlagbà ń bá sẹ́rọ̀ ọ̀run ẹni òkìlì òkì ọ̀nà ṣé dùnú rẹ̀ ní fi ń lọ ni. bó lè yìn ó ṣe ní máa búrú wa yóò bú wa ayé disappoint rẹ̀ ẹ rí i pé tí n bá ń sọ̀rọ̀ kì í rẹ́rìn-ín ẹ máa ń pass aggression lórí oníkálukú ni. ẹni tí ń bọ̀ wáyé ọmọ tí etí gbókọ tí wọ́n ń pè ní Jamal ó rẹwà ńgbà tí wọ́n sọ ọ́ ni ayé disappoint rẹ̀ ìgbà tó dáyé tán ni ìgbà tí pìtìpìtì ayé dé ṣé yìí wọn lá máa wá bá jà àmọ́ tiẹ̀ wá gbọ́ ti ọmọ eke tó ra mọ́tò tó lọ kọ́ láàárọ̀ làwà sí èwo tún ta àgbàlagbà tó ra kẹ̀kẹ́ tó wá lọ kọ́ wẹ́rẹ́ ní sí olúwa kò yẹ kó jẹ́ yẹn o. wọ́n bá pàdé àwọn méjèèjì wọ́n ní àfa Mubarak ẹ̀yin ṣe wá jọ bàbá ọ̀tẹ́ báyìí wọ́n bá ara wọn ẹ̀yin jọ ẹ̀tẹ́. wọ́n bá tún rìn síwájú sáà báwọn yẹn bá tún pàdé wọn àfa Mubarak ẹjọ́ Alhaji Albasity àpọ́nlé ẹ̀wà wọn teriteri wọn ìjà bùkù bí ẹ bá ṣe kádàrá tí ń gbé ni sẹ́rí ìjẹ́rí tí ó sóríire ni. àmọ́rọ̀ ọmọláwa sọ ń bí ọlọ́run wọlé abíbí tànẹ́bùwà Muhammad. Sallallahu alayhi wa sallam. èmi kì í páyà torí ẹ̀rù ọ̀rọ̀ kì í sábà bà mí pàápàá jùlọ tó bá yá sí pé níwájú àwọn tí wọn ò lè dáni mú torí ẹni tí ò bá lè dáni mú tí bá ń dènà déni àjẹkún ìyà ni ó jẹ èèyàn méjì lérí ẹnìkan bẹ́ẹ̀ bá gẹ́ẹ̀tì wa tẹ́lẹ̀ ayé yín ló bàjẹ́ kí ẹ sáyé mi ẹ̀ ń dàdá gbá ẹ̀ ń gbà àjọ gbá bẹ́ẹ̀ ẹnìkan ò bá gbé tẹnìkan ó yẹ kán lè wo eré ẹ̀yin méjì ẹ̀ bá ń sọdún kínní lọ́wọ́ ẹ̀ lè wọ̀ ẹ̀ ń bẹ̀ èyí ò náà ní gbẹ̀láwa ní òjé ń sọ ẹ̀ rí gan torí tọ́lọ́run tà ní Muhammad. Sallallahu alayhi wa sallam. olórí ebi tèmi dákun bá yorùbá ní Muhammad kí n gbọ́. Sallallahu alayhi wa sallam. Alhaji wa méjèèjì tí ọlọ́run fún ní ìdùnnú ńláńlá tí gbogbo kó wá pé tì. ọ̀rọ̀ yín tọ́pẹ́ ẹ sì máa lọ́pẹ́ náà ló jẹ́ máa dúpẹ́ dùnnú bí kì í bá ṣe tọ́pẹ́ ni ẹ ní yọ àyè ilẹ̀. àmọ́ ń tọ́lọ̀ ń ṣe fún yín ẹ dákẹ́ má bínú ẹ̀yin àgbàlagbà mo fi àná Muhammad bẹ̀yìn. Sallallahu alayhi wa sallam. ẹ dákun mo fa àná Muhammad bẹ̀yìn. Sallallahu alayhi wa mo kí bàbá sallam. lè ruwa èrúwà kọjá ẹni tí èmi ò mọ̀ bẹ̀rù ẹni tó jásí pé ìjọ ti ń ṣe sàádà ìtàn tí èpẹ́ láti ẹni yìí sínú àwọn afáà tí wọ́n sọ pé ẹ wá sí wàjísà ẹ ṣàdúà ni wọ́n fi lọ mí ẹni tá a wá ṣàdúà pé yóò lálùbáríkà ṣé ìwé níwájú dé ta ni ó máa wá fi inú gún wa bó bá bú wa náà á sọ pé ibadu rahman alladhina yamshuna ala al-ardi wa idha khatabahumul jahiluna qalu salama. èèyàn máa dín èèyàn máa lé kalẹ̀ ni òun ò ní lè kọjá yìí. so ó kí ọgbẹ́ yẹn àgbàlagbà ẹ má bínú wàláhì dẹ̀fẹ́ ẹ̀yin nìkan mo fẹ́ fi kí àwọn àfa ń jòkó àfa ló ní kí àfa ẹ dákẹ́ má bínú ẹ dákẹ́ má bínú bá mi. ọmọ bàdà bisimilahi rahman rahim ọlọ́run sọ́nù alukur'an ó ní alimalu walbanun. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. المال والبنون زينة الحياة الدنيا. المال والبنون زينة الحياة الدنيا. àwọn kankan bẹ tó yá sí pé bí ẹ̀dá ò bá ní láyé yóò máa sunkún pé mo fẹ́ ní. àwọn kankan bẹ tó yá sí pé bí ẹ̀dá ò bá ti dà á láyé yóò máa sunkún pé mo fẹ́ dà. àwọn kankan bẹ tó yẹ pé tí ẹ̀dá ò bá ti ní láyé yóò máa sunkún pé mo fẹ́ jẹ afáwà Jamali bẹ́ẹ̀ bá wá jẹ tán bẹ́ẹ̀ bá dà á tán gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àdánwò lọ́lọ́run fi ṣe fún yàn gbogbo bímọ láyé tí ọlọ́run fún lọ́mọ ẹ̀yin Alhaji wa méjèèjì àmánà ọlọ́run lẹ́gbàá yìí
ẹ̀yin ìyá wa méjèèjì àmọ́ náà Ọlọ́run lẹ gbé yìí gbogbo ọmọ tó bá yanjú tó bá ṣèṣe táyé fi ń ṣàdúrà fún àwọn òbí rẹ̀ láyé òkì kódà náà lọ́lọ́run òkì. Zinatul hayati dunya. gbogbo ọmọ tó bá yanjú láyé tí fi ń gbé dáadáa ṣe tí fi ń hùwà àdúrà kádùá tó máa bá àwọn ọmọ tí bá ṣe dáadáa yẹn àwọn òbí méjèèjì tó kọ́ bí wọn kọ́ máa ṣàdúrà fún ayé òkọ̀kọ́ máa kí àwọn òbí rẹ̀ lágbé máa ń dàlá àwọn tó tọ̀wọ̀ wọ́n tọ̀ ọ́ dáa àdúrà òbí ní kọ́ sáwájú àmọ́ kí ló fà á láyé lónìí gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣe wá sí ìkómọ ẹ̀tọ́ ọmọ sáwọn òbí lẹ́ ń sábà máa ń sọ kí ló tẹ̀ ẹ́ sọ ẹ̀tọ́ òbí sọmọ òun ló sì sáwájú ẹ̀tọ́ òbí sọmọ ló sáwájú Haji Idris nínú àwọn ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe lérí ọmọ inú ẹ̀ lélẹ́yìí tẹ̀ ń ṣe wọ́n ní ẹ̀tọ́ tó yẹ ká ṣe fọ́mọ ní ká sẹ̀sà àyà ibi tó ti bẹ̀rẹ̀ nu ó sẹ̀sà àyà tí ó bí ọmọ rẹ ni tó o bá sẹ̀sà alẹ̀ tó o fẹ́ gbé nǹkan rẹ sí tó o bá ti tì í bọ̀ bẹ̀ yóò jóná yóò bàjẹ́ àmọ́ tó o bá sẹ̀sà ilẹ̀ dáadáa ilẹ̀ gidi síbi tó o fẹ́ gbé nǹkan rẹ sí yóò sèso rè lẹ́yìn ìgbà tó o bá sẹ̀sà àyà tán tó o bá bímọ tán gbogbo àwọn ètò kan bẹ nígbà tí ọmọ bá wà nù oyún tẹ́ẹ̀dá máa ṣe ẹ bá súnmọ́ àwọn àgbàlagbà àwọn àfa ẹlòmíì ò má dòní tó fi bí gbogbo ọmọ inú rẹ̀ tán tó o bá súnmọ́ àwọn gbogbo ẹ̀wọ̀n kọ káwá tí àwa fò yìí ń po tí àwa rẹ̀ yìí ń ṣe ìjọ tó ọmọ bá dáyé wọ́n ní ká fún ọmọ ló kọ lọ́jọ́ keje tó yá sí pé tá a bá sí ní sí ọjọ́ ayé yóò máa bọ́ sí ọjọ́ kẹjọ dédé ọjọ́ tẹ́ bímọ òun lẹ́yìn ṣe lénìí nínú tán ní a ṣe ní ọjọ́ kẹjọ ká dú ẹran oríire tí ń bẹ́ẹ̀ bí ká dú ẹran tá a máa pa fún ọmọ lọ́jọ́ ọjọ́ mẹ́jọ àwọn àdánwò wàhálà kan bẹ ìdààmú kan bẹ tí ọmọ yẹn ń kó bọ̀ wá fún ara rẹ̀ àtẹ̀yí tó bá ń lẹ̀ nínú mọ̀lẹ́bí ìyá ìmọ̀lẹ́bí bàbá ìdú ẹran yẹn yóò fọ́n tó pọ̀ dànù bẹ́ẹ̀ yẹn bá ti ń sàn yín fọ́ nǹkan ẹlẹ̀ fọmọ ni nínú àǹfààní tí wọ́n fẹ́ járí bẹ́ẹ̀ nìyẹn wọ́n wá ní afárí fún ká fún un ló kọ dáadáa gbogbo ẹ̀dá tí ò bá ti sẹ̀sà ó kọ láti fún ọmọ rẹ̀ torí gbogbo ó kọ tá a bá ń jẹun èèpè wá dìde tó bá dijọ́ gbèǹde ẹ̀sà ọmọ ẹ̀sà ó kọ tábà fún ọmọ ẹnìkan tó kó jẹ́ fáǹsì màláìka ó sì ní kán lè sọ káwọn afá báwọn sọmọ àwọn màlá. La ilaha illallah. adigbẹ́nẹ́kú ní jẹ́ màlá sọ mọ̀túmọ̀ rẹ̀ adigbẹ́nẹ́kú ní jẹ́ màlá síjọ́ tí wọ́n bá gbé ọmọ rẹ̀ dìde kó dìde ń dìde màlá má jẹ́ kí ìfẹ́ àníjù olórin àbélére kan kó gbé ọ débi kó lè sọmọ rẹ̀ lóko tí ò dáa. ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ bàbá sọmọ ẹ̀tọ́ òbí sọmọ òun ni kọ́kọ́ sáwájú o torí gbogbo òbí gbogbo ìyá gbogbo bàbá tí ò bá ti ṣẹ̀tọ́ ọmọ fọ́mọ tó bá dijọ́ tí wọ́n bá tọ́mọ náà ò bá béèrè tẹ́ẹ̀nẹsẹ̀ ẹ̀lẹ́ pé mo fẹ́ jẹ wọn ọmọ kọ́mọ náà lè sẹ̀sán ìdùnnú fún ọ àfi kó kọ́kọ́ ṣe é ná. kí wọ́n sọ̀ kalẹ̀ yányá wọ́n lákùnrin kan láyé Sayyidina Umaru ó wá wọ́ bàbá rẹ̀ ó lu bàbá rẹ̀ ní ìlùkulù àwọn èèyàn wá bá wọn bẹ̀ wọ́n ní ẹ̀ máa ń sọ́dọ̀ Amirul Mu'minin wọ́n wá débẹ̀ alimalu afa yìí sẹ́yìn ṣe. alimalu walibanuna zinatul hayati dunya. walibakiyatu salihatu khayrun inda rabbika sawaban wa khayrun amala. gbogbo ẹ̀ òbí tí ò bá ti ṣẹ̀tọ́ tó yẹ lérí ọmọ tí baba kéré mbẹ kí baba ṣe wàhálà láti wá nǹkan lọ kò sí tí wọ́n fi ń pe baba tí wọ́n fi ń pe ọkùnrin ní lọ́dọ̀ àwọn tápà wọ́n ní ọkùnrin ní ń jẹ́ ìdá ẹni tí ìfẹ́ rí dá nǹkan lọ obìnrin ní tápà ń pè ní ìná bí ọkùnrin bá fẹ́ rí dá gbogbo ẹ̀ tán ọ̀dọ̀ náà ní òkò wá ìná ní ònà gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe fún ìyá tí fi ń fún ọmọ lọ́yàn dùnú gbogbo ẹ̀ ni ó lápá lára ọmọ ẹ dákun mo bẹ̀yìn gbogbo èyí tẹ́ ẹ ti ń ṣe é bọ̀ látàná táwa gan ń bá kọ́lá bóyá sípẹ̀ ẹ̀kan lọ́dún làwa ń wálẹ̀ yìí táwa ń fi sí tì í àmọ́ wàláhì à ń rọwọ́ bẹ́ẹ̀ ọlọ́run á bẹ̀ ọ́ ọlọ́run á bẹ̀ ọ́ èyí tẹ́ ẹ ní á máa ṣe tí ó máa dùn mọ́ yín jù òun náà níbi tẹ́ ẹ ti kò síjọ́ tá a wà lé yín láti wá ṣàdúrà ẹ fàdúrà àwọn ọ̀gá yín ṣáájú dáadáa àtàṣe ilẹ̀ yín wọn lọ́dọ̀ yín ló fi fa tẹ́ ẹ fi máa rántí wọn ládùúà ara ń tà ń sọnù bẹ́ẹ̀ bá láṣẹ ilẹ̀ dáadáa lọ́dọ̀ wọn lẹ́yìn àwọn ọ̀gá tí wọn bá láṣẹ ilẹ̀ dáadáa lọ́dọ̀ yín ẹ ní máa rántí wọn ṣàdúrà gbogbo gbà bẹ́ẹ̀ náà ni gbogbo òbí tó bá láṣẹ ilẹ̀ dáadáa lára ọmọ má retí kó jẹ wọn ọmọ o subhana rabbika. bil izzati amma yasifun. Salamu ala mursalin. Alhamdulillah rabbil alamin. Àsìkò sáfà tí o síríọ́sì. Àfa sẹ́rí ọkùnrin yìí manager ọkùnrin yìí ó fẹjọ́ yín sùn mí pé